ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú déédé àkókò kí àkókò tí ohùn mi dọ́dọ̀ yín níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí àṣọ yìí kó dé ọ̀dọ̀ Ifáwuyì Awòfáwuyì because èmi ti gbọ́ fídíò yìí láti ìjẹta ni mo tó rí so mo dẹ̀ try láti listen sí dáadáa mo fẹ́ fún wọn ní àwọn ìmọ̀ràn kékeré kan lórí fídíò tí wọ́n ṣe ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ wọn díẹ̀ kí n tó wá fèsì lè fún yín wọ́n bá ṣe ń sọ èmi náà máa sọ bóyá. ṣe ẹ̀làìmọ́rú ẹ̀làìmọ́ ṣiṣẹ́ ojú kò ní tí wa àdúrà wa gbà á tún àbà fún gbogbo wa ọkàn gbogbo wa ní òbalẹ̀ nítorí àkókò wa ẹ jọ̀wọ́ màá play fídíò kan fún yín láìpẹ́ yìí níbi tí Kọ́lá Olóòtú tí ó ti gbé Olóyè Ìgbòho tó ti pè wọ́n lórí fóònù pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tó Olóyè Ìgbòho náà ń sọ táwa parọ́ ló kù gbogbo alámọ̀ yìí pé nípa ọ̀rọ̀ sísọ Olóyè Májàsọ́lá púpọ̀ bẹ̀ kù díẹ̀ káàtó tó pọ̀ ṣùgbọ́n bàbá Kọ́lá Olóòtú tí Olóyè Ìgbòho ò bá ṣọ́ra dáadáa kí wọ́n ṣọ́ra dáadáa kí wọ́n ní onímọ̀ràn gidi Olódùmarè má jẹ́ kí Kọ́lá Olóòtú ó padà kó bá wọn ọlọ́mọdé ó ṣekú pa wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ pìrìsẹ́ńtà tó bá kù láti mọ ìntàvíw wọn pẹ̀lú lẹ́bù tí wọ́n wà yìí nínú ọ̀rọ̀ yìí wọn kò púpọ̀ yìí ni ó ti gbọ́ ṣùgbọ́n àwọn kan mẹ́jọ wípé bẹ́ẹ̀ bá jẹ́ olùfẹ́ èèyàn lótìítọ́ mo fi Olódùmarè búra mo fi ọba tó ní mi tó lé ẹ̀mí mi búra lọ́dọ̀ gbogbo mo nífẹ̀ẹ́ Sunday Igboho púpọ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ Sunday Igboho ṣùgbọ́n àwọn kan mẹ́jọ pé wọ́n máa sọ pé ikú òkú nípa kíkanjú ikú òdò ní pò mọ̀ ẹ̀kú tó kọ́ sí nàbẹ̀ ní inú abẹ́ rẹ̀ ṣùgbọ́n ó yẹ ká kíkanjú wọn ni ó yẹ kí ikú tó páyà àkókò káàkó ọmọ rẹ̀ kó ti tó gí sọ kí ọmọ yẹ̀yìn àgbàlagbà nígbà tí bàbá yìí pè yín lórí ẹ̀rọ tí wọ́n bí léèrè báwo lẹ ṣe ń ṣe ó kó bàbá àdùn lẹ́nu mi jù wọ́n bí léèrè báwo lẹ ṣe ń ṣe ẹ̀yin náà padà gba fídíò yẹn máa fi fídíò yẹn ṣe parí ni èyí tẹ́bi fẹ́ sọ nípa wọn èyí tí bàbá sọ bóyá ó tó bẹ́ẹ̀ àbí ò tó bẹ́ẹ̀ ẹ padà lọ́mọ ẹgbẹ́ ní parí mo bẹ̀ yín ẹ bá mi gbọ́ fídíò yìí parí because lóòótọ́ la nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n kò yẹ kẹ́ ẹ kúkú ya o kò yẹ kẹ́ ẹ fọjọ́ ọlọ́jọ́ lọ o kò yẹ kó jẹ́ wípé ìntàfẹ́ ṣe à ń bẹ lọ́hùn pé búkọ̀ sọ pé wọ́n yìí sáfẹ́ nìkan jọ kan ó ní Yorùbá nation olólè wáyé Olódùà nation olólè wáyé ó ṣùgbọ́n Olódùmarè ló mọ ìgbà gbogbo ìgbà tí ó bá jẹ́ Májàsọ́lá pẹ̀lú ìdojúkọ tẹ́ ẹ ti ní láyé à ń bẹ náà kọ́ lọ́njọ́ sojú yín ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ yìí ọ̀rọ̀ tẹ́ ń jáde lẹ́nu yín yìí tẹ́ ẹ bá kíẹ́vù ọlọ́njẹ́ orí bẹ́ẹ̀ ni torí wípé bí tẹ̀ pé bá a ṣe kéré tó yìí àgbẹ̀tẹ̀ kìíní àgbẹ̀lẹ̀ kejì àwọn tí ó kọ́ ń ṣekú pátá fi máa lágbára láyé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni láti bí interview gbàwó lẹ̀ ń gbàgbára yín lẹ̀ gbàwó lẹ̀ ń ṣe kíní kan tí kálukú wọn ń jábọ́ láì ṣe pé wọ́n ṣépè fún yín bàbá. èdè àgọ̀ nìyẹn èdè àgọ̀ èdè ẹni tó gọ̀ jù láyé òun nìyẹn ẹ fẹ́ kọ̀rẹ́ẹ̀tì èèyàn ẹ rí nǹkan kan pé nǹkan tí ẹni yìí ṣe ó kù díẹ̀ káàtó ẹ fẹ́ fún ní correction àmọ́ pé ẹ ní intention tó dáa advice tó dáa lẹ fẹ́ mú wá ìwọ náà tẹ bá padà jókòó tẹ bá padà gbé fídíò èyí táwọn èèyàn bá gbé dé ẹ jókòó kẹ́ ẹ ronú sí i nígbà tí ì ṣe pé wọ́n ṣépè fún yín bàbá ẹgbẹ́ bí wọ́n kán àbájùmọ̀ gbélé pọ̀ àjọsùnpọ̀ yìí tó ń fa náà orí ṣé Sunday ti wá da lárífín yín náà nìyẹn Sunday ti wá da lárífín débi tẹ́ ẹ máa sọ fún pé àbọ̀ sígbà tí ṣe pé wọ́n ṣépè fún yín èdè àgọ̀ nìyẹn èdè àgọ̀ lẹ pé ń bẹ̀ yẹn èdè ẹni tí ò ní làákàyè ni láti sọ fún Májàsọ́lá pé nígbà tí ṣe pé wọ́n ṣépè fún yín ẹ fẹ́ correct ẹ any good intention ẹ wá ń sọ̀rọ̀ ṣàkàṣàkàṣàkàṣàkà bó ṣe wù kó ka yín lára tó bó ṣe wù kó dùn mọ́ yín tó bó ṣe wù kí nǹkan tẹ́ fẹ́ fún ní ìmọ̀ràn lé lórí kọ́pọ̀ tó reasoning you have to reason before you talk kì í ṣe pé kẹkàn dédé tan kámẹ́rà kẹkàn máa sọ̀rọ̀ lọ bla 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 ń sọ fún yàn pé ẹni tẹ́ fẹ́ correct ẹ̀ ń sọ fún pé nígbà tí ṣe pé wọ́n ṣépè fún yín sẹ́yìn àti májà wà nú ẹgbẹ́ ni ó mà ṣe bí ó ṣe sí o. bá a ṣe nífẹ̀ẹ́ yín tó ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọ́n lè yẹ ẹ̀bẹ̀rù wọ́n ní nítọ́jọ́ nínú ọdún bá kan nígbà tí wọ́n pè é sójú ogun ìrìn kì í púpọ̀ yóò mọ̀ yá àwọn babaláwo akọni náà àti dúró nìkan olórí àdúgbò ó wá dira wọn wá dáfá Ifá ní ògbọ́dọ̀ lọ ó dá Ifá ló ògbọ́dọ̀ lọ ó lọ nínú òtún pọ̀ lọ́tún ìwòlì ló sì ń gbò dọ́hùn akọni náà tó ojú kò nìkan ó pa
mẹ́rin nínú wọn àméjì tó kù sí pupa tẹ̀tẹ̀rẹ̀gẹ́ àwọn ẹ̀gbọ́n ọ̀nà dábò lórí ajóbàjọ́ tí ń lọ sógun wọ́n mọ̀ dákínù tẹ̀tẹ̀rẹ̀gẹ́ wọ́n mọ̀ dákínù gbogbo ohun tó já alágbára ń bẹ lóòótọ́ babaláwo sì ń bẹ tó dájú ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Kwara àtàwọn ọ̀rọ̀ bòmí ìtẹ́lẹ̀ ní wọn ètí ìyí orúkọ yín kú nǹkan wọ́n pè yín ní wanted wọn èyí ó kọ kú wọ́n ti ń ti ọ̀rọ̀ míì bọ̀ yín lórí ṣé kan tó torí pé yín lè lágbára jù nílẹ̀ Yorùbá ni ẹ̀yin lẹ́yìn kọ́ lẹ́ lágbára jù o ẹ̀dọ́ nítorí ọ̀rọ̀ tí ń bá sọ ìtọ́ bá bẹ́yìn tẹ́. dandan ni kó bí wa nínú ẹ̀yin náà mọ̀ nǹkan tẹ́ ń sọ pé ọ̀rọ̀ tí ò ní làákàyè nínú ni ṣé correction lélẹ́yìn ni àbẹ́fẹ́ bá má jàjà àbẹ́fẹ́ dídì fẹ́ sọ̀rọ̀ sí má jà tẹ́lẹ̀ tẹ́ bá ń correct èèyàn ẹ fi làákàyè ẹ máa fi correct èèyàn ni ok bàbá agbọ́ interview tẹ́ ṣe o irú interview yóò lè mú palára wá fún yín o ìwà ọmọlúwàbí ó gbọ́dọ̀ rùn jáde lára advice tẹ́ bá fẹ́ fún yàn sẹ́yìn nìkan lálágbára ni sẹ́yìn nìkan lẹ́gẹ́ lágbára ìjọ wo ni Májàsọ́lá láti ever sọ fún yín rí ìjọ wo lólóyè sọ fún yín pé gbogbo Nàìjíríà yìí o gbogbo ilẹ̀ Yorùbá bó ṣe tóbi tó òun nìkan lálágbára òun náà máa ń sọ fún yín pé nínú ilẹ̀ yìí o àwọn tó lágbára ju òun lọ tí wọ́n lè gbé òun mì torí wọ́n bẹ nínú ilẹ̀ yìí ṣùgbọ́n nígbà táwọn tó wá lágbára tí wọ́n lágbára ju Májàsọ́lá lọ tí wọ́n wá ń pa wọ́n tí wọ́n ń pa wọ́n lọ́tùn tí wọ́n ń pa wọ́n lọ́sì tí wọ́n fọwọ́ lẹ́rán tí wọ́n wò bí àgùntàn tí wọ́n gbọ́mọ ẹ̀ lọ́ńkọ́ tí wọ́n ṣe nǹkan kan. mo fẹ́ béèrè lọ́wọ́ awo Fáwùmí àbí Fáwùyì tó bá jẹ́ pé ibi tí wọ́n ti ń pa wọ́n ní Kwara yẹn lọ́wọ́lọ́wọ́ yìí tó bá jẹ́ pé àwọn fámìlì tiẹ̀ wà ń bẹ̀ àwọn ọmọ ìyá ẹ̀ wà ń bẹ̀ àbáwọn ọmọ bíbí inú ẹ̀ wà ń bẹ̀ àbáwọn fámìlì ẹ̀ wà ń bẹ̀ ǹjẹ́ wàá bọ́ síta lórí ayélujára kó wá máa yín sọ ti Májàsọ́lá tí Májà bá lóun fẹ́ lọ bìkan tí wọ́n bá rí pé òkè nǹkan tó ń ṣe yìí báyìí ó fẹ́ gbé ìmọ̀ràn ó fẹ́ fún wọn nímọ̀ràn why can't you look for somebody tó jẹ́ pé òkè irú Mr. Wisdom wà ń bẹ̀ àwọn èèyàn tó ń ṣe Yorùbá nation wà ń bẹ̀ look for somebody mo dẹ̀ rí nǹkan tó fẹ́ bá Májà sọ o àmọ́ mi fẹ́ sọ lórí ayélujára báwo mo ṣe lè rí wọn bá sọ̀rọ̀ bí ọmọlúwàbí ṣe ń hùwà nìyẹn wọ́n dẹ̀ connect yẹ wọ́n dẹ̀ sọ mind yẹ nínú tẹjọ olùfẹ́ wọn nínú torí wípé a ní láti jẹ́ Olódùmarè dákun gbogbo ẹni tó bá ní kí Sunday Igboho fọjọ́ ọlọ́jọ́ lọ tó bá bí gbogbo ọmọ láyé kó bá pa gbogbo wọn kó tó wá pa òun gẹ́gẹ́ fúnra ẹ̀ ọ̀rọ̀ yìí ti pọ̀ jù nígbà yìí náà bá gbọ́ ẹ mọ̀ fipọ̀ lọ ní digest ẹ̀ àkọ́kọ́ tí mo fẹ́ treat ni wípé wọ́n pè yín báwo ló ṣe ń ṣe kinní kan nínú tó wá lé ń bẹ̀ báwo ló ṣe ń wọlé ẹni wọ́n gbẹ́sẹ̀ lé ìwé yín ìwé ìrìnnà yín ẹ̀ lé wọlé bó ló ṣe ń wọlé sọ fún wọn pé bẹ́ẹ̀ lẹ́yìn gbà wọlé ẹlẹ́ẹ̀lẹ́gbẹ̀ẹ́ kó pọ́ìntì kan nìyẹn ẹni wọ́n fi àkáǹtì ẹ lè gbowó ó ní báwo lè ṣe ń ṣèjọba bàbá kọ́ olóòtú àgbàlagbà ni yín ṣùgbọ́n ẹjẹ́ kágbà yín ó dánú o ẹ̀jẹ̀ nítorí Ọlọ́run ẹjọ́ púpọ̀ sọ̀rọ̀ láyé ihun tí wọ́n máa sọ tí wọ́n máa sọ tí wọ́n pé ayé mọ̀ gbọ́ pé ó wà níbàtí lọ́fẹ́ máa sọ àgbàlẹ́kọ́ olóòtú lóòótọ́ ìsọmọ yín kéré bàbá lẹ jẹ́ ṣùgbọ́n púpọ̀ ọ̀rọ̀ tẹ́ ń bi Sunday Igboho ti pọ̀ jù gbogbo ọ̀rọ̀ pé Sunday Igboho mọ̀rọ̀ sọ Májàsọ́lá náà mọ̀rọ̀ sọ Sunday mọ̀rọ̀ sọ ọ̀rọ̀ wọn ti máa ń pọ̀ jù ó ti ń pọ̀ jù fún ẹni tó bá dé làákàyè bí èsì lágbára tó èèyàn mẹ́wàá mẹ́fà mẹ́jọ wọ́n ń gbé wọn nìkan olóòrìn ẹlọ́mọ Yorùbá ni wọ́n ń pa nílọrin nígbà tí wọ́n pa méjì sílé yín sọ́dọ̀ Haúsá làwọn sọ́wọ́n ṣe Yorùbá tí Yorùbá kọ́ ní wọn làwọn kọ́ wá pa wọ́n àwọn méjì tí wọ́n pa yẹn mọ iye ẹbí wọn ẹmọ wọn tó dọ́mọ òrukàn ìyàwó wọn tó dé láì lọ́kọ mọ́ tí wọ́n ń jìyà ìyàtọ̀ ń jẹ́ sìn ẹwà ni wọ́n ń pa yẹn lọrin sẹ́yìn nìkan Májàsọ́lá sẹ́yìn nìkan ìní wọ́ríọ̀ tó le jù tí mẹ́ Nàìjíríà tí mẹ́ Yorùbá. ó ṣe Májàsọ́lá nìkan kọ́ ni wọ́ríọ̀ òun dẹ̀ nìkan kọ́ lálágbára tí ń bẹ nílẹ̀ Yorùbá kò dẹ̀ ẹ́fà jáde rí kó sọ pé òun nìkan lòun lágbára ní gbogbo ilẹ̀ Yorùbá. That's the answer to the question. Number 2, ìjọba Nàìjíríà mọ̀ pé Benin ló ń gbà wọlé ìyẹn ò sínú wákà tún pamọ́ gbogbo ayé ló mọ̀ pé kò gba straight wọlé tó bá wá sọ yanya lórí rédíò kò sẹ́ni tí ó mọ̀ àyè tẹ́ ẹ̀ bá mọ̀ lẹ́ẹ̀ mọ̀ gbogbo èèyàn ló mọ̀ yẹn pé ibi tó ń gbà nìyẹn gbogbo aládẹ tí mo bàbá Kọ́lá Olóòtú ọmọ Àdábánígà oníbèrè sọnù ni bàbá ti dàgbà àmọ́ bóyá àgbà ló ń dà wọ́n láàmú ni torí lọ́wọ́ tó bóyá bá ti dàgbà dé stage kan yóò tún padà dọmọdé àmọ́ tí ń ṣe wọ́n àmọ́ tó ń ṣe wọ́n torí ẹ̀ mo sọ pé o ní good intention láti correct Májàsọ́lá gbogbo ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó dáa ni ṣùgbọ́n àwọn bí tó ti wà you cannot correct somebody and at the same time you are disrespecting him. You are correcting him at the same time you are disrespecting him. We cannot tolerate that from you. No, it's unacceptable. Oh, le disrespect Májàsọ́lá
ọlá bó ṣe jẹ́ táwa náà dẹ̀ ti mọ̀ pájọ wà láti ilẹ̀ ni tó bá jẹ́ ni tí àjọ wà ni máa kì ìpọ̀nrí ìyálà ìyá bàbá ńlá kú bàbá ńlá fún ìyálà ìyá ẹ̀ máa kì fún àmọ́ wọ́n ní ìpátá pọ́máwo àgbọ̀dọ̀ pọ́mọ ọ̀gbẹ̀rì bẹ́ẹ̀ òun ni ti Fáwuyì ó ní good intention ṣe rí pé ó kọ́kọ́ ní good intention ó ní inú tó dáa ó ní ìmọ̀ràn tó dáa ó ní bó ṣe fẹ́ sọ̀rọ̀ yẹn tó ṣe ká lára but àgbékalẹ̀ àti àwọn tó ti disrespect Májàsọ́lá òun ni ó bí èmi nínú gbogbo ọ̀rọ̀ tó sọ ń bí gbogbo nǹkan tó sọ ọ̀rọ̀ tó ní làákàyè wà ń bẹ̀ àmọ́ àwọn tó ti disrespect Májàsọ́lá yẹn èmi ò fara mọ́ ó ká mi lára ó dẹ̀ bí mi nú báwo ló ti máa sọ fún Májàsọ́lá pé ṣé wọ́n ṣépè fún yín ni ṣé kinní kan ni mò ń bọ̀ ẹ̀jẹ̀ á máa gbọ́ lọ. kí ni àwọn tó kù ń ṣe wọn wá tún fẹ́ ṣe wọn tó gbé fọ́tò yín ní Lágelú wọn tún gbé fọ́tò yín yẹn àti Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò wọn tún gbé pọ̀ wọn bí lè rí tí wọ́n ti wá yọ orúkọ rẹ kí ló ṣe ẹ tún sọ ní gbogbo ẹnu yín ẹ̀yin ò ní dúró ní ìjọba kankan. ara àwọn ọ̀rọ̀ òmùgọ̀ tí mo sọ pé Fáwuyì sọ lélẹ̀ ẹ tún sọ ní gbòòrò ẹnu yín bí ìgbà téèyàn bá ń bá ẹgbẹ́ ẹ̀ sọ̀rọ̀ ó disrespect Májàsọ́lá gan ó disrespect Májàsọ́lá kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé kí ló ṣẹlẹ̀ ní ti kíni ọmọ ẹ tẹ̀ jẹ́jẹ́ o ẹ tẹ̀ jẹ́jẹ́ o ẹ má ẹ fà daṣọrú ẹ̀ sọ̀rọ̀ mọ́ láyé tí bẹ́lá máa fi fún un má daṣọrú ẹ̀ sọ̀rọ̀ mọ́ o àwo Fáwuyì má daṣọrú ẹ̀ sọ̀rọ̀ mọ́ bó ṣe jẹ́ ọmọ kékeré ìgan yẹn kọ́kọ́ ò lè máa bójú ẹ jẹ́ tá a bá bárú fídíò yẹn pàdé a máa bójú ẹni yẹn jẹ́ ni wọ́n á bójú Májàsọ́lá jẹ́ lórí social media for what olóhùn fún advice ṣé advice nìyẹn ẹ sọ pé ẹ sọ̀rọ̀ ní gbòòrò ẹnu yín ẹ wá ń wí kátikàti ọ̀rọ̀ yẹn pọ̀ jọ má sọrú ẹ̀ mọ́ o má sọ mọ́ fílẹ̀ ikú kankan ò ní Májàsọ́lá pa Ọlọ́run máa dáàbò bò lóòótọ́ bó ṣe ń jà fún ìlú tó ń ṣe gbogbo ẹ̀ kò easy kò rọrùn bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run tó ń wò yìí kò sí lẹ́yìn alábòsí Ọlọ́run sí lẹ́yìn alábòsí Ọlọ́run dẹ̀ sọ fún wa pé èrò tiwa ó yàtọ̀ sí tòun èrò tiwa nìyẹn náà gbogbo nǹkan tó ń sọ sí Májà yẹn tí bá ṣe pé tó dé tó ní kán wá mọ̀ òun tó dé ló ní kán wá mọ̀ òun náà gbàtí Májàsọ́lá ò jà fún ìlú tó wà ní gbòòrò ayé ṣé o lè dúró wájú Májàsọ́lá kó máa sọ pé Májàsọ́lá ń sọ kátikàti kó máa sọ pé Májàsọ́lá ní gbòòrò ẹnu yín ilẹ̀ tí ń sọ̀rọ̀ báyẹn ọ̀rọ̀ yẹn pọ̀ jàre mo ń try láti tẹra mi mọ́lẹ̀ èmi ò like ibi tí wọ́n bá ti ń disrespect Májà mi ò like ẹ̀ láti fetí gbọ́ lóòótọ́ èèyàn ti wá ní kò dẹ̀ sí pé bẹ́ẹ̀ nìkan kan ṣe kankan but ó ti jìyà ó ti fara gbolẹ̀ ó ti fara ṣe gbogbo nǹkan ló ti ṣẹlẹ̀ sí ó tún wá sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n pa sínú ilé yẹn àwọn tó ń pa sínú ilé yẹn ọmọ Yorùbá mélòó ló bá fún wọn lóúnjẹ òun ló mọ bá ṣe ń jẹ bá ṣe ń mu òun ló mọ bá ṣe ń gbọ́ bùkátà àwọn tó lè gbọ́nu wọn àwọn tí wọ́n pa yẹn Yorùbá ni wọ́n àwọn tí wọ́n ń pa lọ́wọ́lọ́wọ́ ìṣe ègùn ni wọ́n ní you do your best and leave the rest ẹ jẹ́ kó ṣe èyí tó bá lè ṣe àtijọ́ tó ti ń dìde tó ti lọ́njà tó bá pé bá ṣe discourage ẹ̀tẹ́kẹ́ sọ̀rọ̀ yìí náà láti bẹ́ẹ̀ sọ yìí nígbà yẹn náà ní kò lọ gbọ̀ngàn tí ò lọ sí gbọ̀ngàn yẹn Sàlíù sì máa wà ní gbọ̀ngàn tó máa di ọba ńlá síbẹ̀ tó máa pààyàn lọ tí ò ní sẹ́ni tó máa dá dúró ṣe bí wọ́n gbéṣẹ́ lé aláṣọ funfun ẹni tí wọ́n sọ Ìbà Gani Adams ṣe bó wà lórí oyè ṣe bó fi joyè ṣe bó gbàgbára lé lọ́wọ́ ṣe bó láwọn ọmọ ogun tó lè kó lọ gàngán mélòó ló kó lọ gàngán nu wọn káwá dúró de Gani Adams kọ́ pa wá tán lókè ọdẹ kádó de Gani Adams kọ́ pa wá tán baba ńlá kádó de Gani Adams kọ́ pa wá tán ní gbogbo Kwara lóòótọ́ àsọtẹ́lẹ̀ wà pé kí Májà má lọ àwọn tó ń sọ náà ní fíṣàn ni a mọ̀ pé nǹkan tọ́lọ́run bá ti parí ló máa fi wọ́n yàn ogun tọ́lọ́run lélẹ̀ ogun Ọlọ́run ni Ọlọ́run bá jà á tó bá sọ lọ́ba kọ́ lọ lóòtú táwọn wá dàgbà tí wọ́n bá mọrú ìbéèrè tó yẹ ká máa béèrè lọ́wọ́ alágbára lórí afẹ́fẹ́ àwọn nìyẹn Ọlọ́run táwọn bá dàgbà tí wọ́n dàgbà dé stage jẹ́ pé wọ́n mọ̀ pé irú ìbéèrè báyìí àti bí akọni èèyàn léèrè lórí afẹ́fẹ́ àwọn ni wọ́n Ọlọ́run ṣùgbọ́n ìwọ wá ń disrespect Májà nítorí pé o fẹ́ correct Májà má ṣe irú ẹ̀ mọ́ jọ wọ́n ṣe irú ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ má ṣe irú ẹ̀ mọ́ jọ ó ń bí mi inú bí mo ṣe ń gbọ́ kó máa sọ fún Májàsọ́lá pé ń sọ kátikàti ó pọ̀ ju ó pọ̀ lẹ́nu ẹ̀ ó pọ̀ lẹ́nu ẹ̀ ó pọ̀ gidi má sọ bẹ́ẹ̀ mọ́ o má sọ bẹ́ẹ̀ mọ́ Májàsọ́lá òun ṣe ni àrífín
kò dé ṣe ní àrùn ẹni ìwọ́lẹ̀ fẹ́ni kankan lẹ́ni kankan ẹni kankan lè fi wọ́lẹ̀ ẹni kankan lè rí fín torí ó ti fara sílẹ̀ fún wa ó fi rẹ̀ ẹ́ lẹ̀ gbogbo àwọn tí wọ́n ń pè lálágbára yẹn àwọn ò mọ̀ wọ́n lálágbára àárí wọn ẹni táwọn á rí tó dúró tó ṣojú tó ṣẹ̀yìn òun lálágbára àwọn tí wọ́n ń rí fast àti alágbára yẹn ọ̀lẹ ni wọ́n tán bá já lágbára wọ́n á lọ òkè wọ́n á lọ sí Kwara tó bá já lágbára wọ́n á lọ gbogbo ibi tí wọ́n ti ń yọ wá lẹ́nu tó ti ń pọ̀ wá lọ wọ́n á lọ jà fún wa ń bẹ̀ wọ́n á pa àwọn yẹn lálágbára àbáwọn ọ̀lẹ wọ́n sọ báyẹn fún Májàsọ́lá mọ́ tẹ́ bá fẹ́ correct Májàsọ́lá ẹ ní good intention ẹ sọ̀rọ̀ gidi ẹ fún wọn ládvice ẹ bá lè fún wọn kẹ́ kúrò lórí ẹ̀ kìdé mú kó máa sọ̀rọ̀ sí Májàsọ́lá ṣàkàṣàkàṣàkà torí pé ó dìde fún ọ̀ràn Yorùbá torí kíni ó pọ̀ jù ó pọ̀. tẹ̀ẹ̀dì tí wàhálà fi dé ni ẹjọ́ bá bínú kó bínú ẹjọ́ bá jà kó já ẹ̀yà tó wọ́n mú wàhálà dé rè federal government ṣe gbẹ́ ẹnì kankan o ìjọba ṣe gbẹ́ ẹnì kankan ìjọba apanipa family apanipa bínú ìjọba amúnimóògùn ẹ̀wọ́n lẹ̀ nílò ẹnì kankan ṣé ẹni tí ó ní wọ́n fóun ṣẹ̀ṣẹ̀ wọn ò fóun lóye wọn ò fóun ṣẹ̀ṣẹ̀ tó gàn ni wọ́n á tún tàgé yín papọ̀ wọ́n tún tàgé yín papọ̀ nínú fídíò yẹn ẹ lọ́ máa bá ń bẹ̀ fẹ́yìn tẹ́ bá lè wò tán ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ̀yin tẹ́ bá lè pọ̀ torí ẹ̀mí bàbá yìí ni because tẹ̀ bá ń ṣiṣẹ́ kan èyí gbọ́dọ̀ ṣe pé tọ́lọ́ máa ń sọ kó náà sọ́ra rẹ̀ Májàsọ́lá ẹ sọ́ra yín kọ́ pọ̀ púpọ̀ ọ̀rọ̀ bàbá kọ́lọ́ lóòótọ́ bàbá Gébú ẹ̀rín yín pa mí bàbá Gébú ẹ̀rín yín pa mí bẹ́ẹ̀ ṣe ta fẹ́ lè fèlè ń jọ sí sọ́dọ̀ ẹni tó fún yín ló kọ nìyẹn ẹ pẹ́ padà sọ́kọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń bí lọ́lẹ̀ ìgbòho ti pọ̀ jù ẹni wọ́n fún ìṣàkáǹtì ẹ̀ báwo ló ṣe ń jẹ báwo ló ṣe ń ṣèjọba sóò ní sẹ́nitọ̀ ni Sunday Igboho sóò ní gómìnà ni wọ́n sọ fún yín pé ìfẹ́ àwọn èèyàn òun ni ṣé ká tó blọọkì ibẹ̀ ni mo ló ń gbà wọlé báwo ló ṣe ń ṣe tó máa gbé wọ́n tẹ̀dí kó mbẹ́ tó máa gbé kó mbẹ́ lónìí ètò ń lọ òkè ọ̀tá àbí òkè ìgbélé pé òkè ọdẹ nílọrin ó tún lọ bẹ̀ nìyẹn ẹ mọ̀ jẹ́ kí n wó lọ́rọ̀ yín bí hiv ìṣẹ́jọ́ ẹ̀yin méjèèjì ni mo bẹ̀ o tọ́sí àríyá bá ti gẹ bàbá Gébú ti wọn iṣẹ́ táwọn gbà ni wọ́n mọ̀ fẹ́ wà relevant ní gbogbo ìgbà ìyẹn Mr. Kọ́lọ́ lóòtú ọmọ àdàbà níjà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín wọ́n nífẹ̀ẹ́ yín lóòótọ́ but àwọn kọ́ṣẹ́ yìí ti ń pọ̀ jù gbogbo ayé ló ń gbọ́ yín náà Fúlàní tẹ́ ni wọ́n fẹ́ lọ bá yìí wọ́n ń gbọ́ yín àwọn ọlọ́dẹ ni wọ́n lọ bá yìí wọ́n ń gbọ́ yín kí ló dé tẹ̀ lé làkàì ẹ̀ ṣiṣẹ́ làkàì. ọmọ àtẹ̀rọ kí Sunday Igboho ṣe làákàì kí Sunday Igboho ṣe làákàì ọmọ àbàjẹ́ o ẹ bàjẹ́ díẹ̀ ẹ mọ̀rọ̀ sọ ẹ níwà ọmọlúwàbí lára tí Sunday Igboho ṣe làákàyè tó làákàyè tó ń lò látijọ́ ẹ̀yin lẹ́ ń ya nìyẹn ẹ̀yin lẹ́ ń fún ní làákàyè láti pàtó ti rìnrìn àjò ayé ẹ̀dín tó bá dé yẹn ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ìyẹn ò sínú advice mi ò mọ nǹkan tí mo lè sọ fún ẹ because ibi tí yàn bá rò pé òun máa bọ́gbọ́n tó bá bá àgọ́ ń bẹ̀ ó máa ń dùn yàn gan Ọlọ́run bá ń gbọ́ látijọ́ tí mo ti mọ̀ ẹ́ ojú ọlọ́gbọ́n ni mo fi máa ń wẹ̀ mo dẹ̀ jẹ́ kan lára àwọn fáànù yẹn adẹ̀jọ wà ní gbogbo Yorùbá nation gbogbo bá ṣe bẹ̀rẹ̀ gbogbo struggle àjọ wọnú ẹ̀ lọ ni kò wá jẹ́ pé irú ẹ̀yìn yìí tó yẹ kó wá jáde sórí ayélujára kó máa yàpù Májàsọ́lá kó máa sọ̀rọ̀ sí májà ṣàkàṣàkà olóyè Sunday Igboho ẹ̀ ṣe làákàyè ọ̀rọ̀ yẹn ò dá ọ̀rọ̀ ọ̀dẹ̀ ni ọ̀rọ̀ òmùgọ̀ ni nígboro ẹnu òmùgọ̀ I don't want to say much. ń pọ̀ jù ọ̀rọ̀ yẹn ti ń pọ̀ jù bẹ́ẹ̀ bá lóògùn bí àrùn ni o ò lóògùn ju gbogbo ayé lọ o lágbára ju gbogbo ayé lọ o nílẹ̀ Yorùbá lásán àgbàlagbà tí mẹ́mẹ́ tó fẹ́ kó jẹ́ pé ipò tẹ́ ẹ wáyé ń fẹ́ wà mẹ́ ìbẹ́lẹ̀ Yorùbá o tí wọ́n lè sọ ọ̀sán lóru ẹja ṣe díẹ̀ o àwa nífẹ̀ẹ́. kí ló dé táwọn alágbára yẹn ò jáde síta alẹ́ ọ̀rọ̀ sísọ díẹ̀ àwọn alágbára tẹ̀yìn ń pọ́n pé wọ́n wà nílẹ̀ Yorùbá yẹn kí ló tí wọ́n dìde tí wọ́n ń wò yìí kán pa yín run tán Yorùbá káì. Ọlọ́run ọba tó ní mi orí mi ọlọ́kàn mi ọ̀rẹ́ mi tó bá jẹ́ pé tí mo sọ yìí pé báyìí mo fi kórìíra yín ni ṣùgbọ́n o ò fi kórìíra Májàsọ́lá àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn ni ò dá ó wọ́ àwọn ọ̀rọ̀ rádaràda nígboro ẹnu ló ti jáde kò dá àwọn ọ̀rọ̀ dẹ̀ ọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ pònú ọ̀rọ̀ aláìnílàákàyè ṣé mọ̀ràn náà wá ń pè yẹn good intention tó ní gan nísìn ọ̀rọ̀ burúkú tó sọ ó ti bà gbogbo intention yẹn jẹ́ onínú tó da oní ọkàn tó da sí májà oní ìtara gbogbo nǹkan tó wá nìyẹn
disrespect tó mú wọ́ yẹn ó ti jẹ́ kí gbogbo ẹ̀ ṣe kí ni kò wúlò bó kàn tí ẹ disrespect Májàsọ́lá ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ṣàkàṣàkà yẹn gbogbo àwọn nǹkan tó sọ yẹn sẹ́yìn yẹn àti reach ẹ̀ off àti parẹ́ dànù kò wúlò mọ́ kò wúlò. wọ́n ní Ifákẹ́mi sọ pé ẹ̀kan ṣoṣo ní kí àgbẹ̀ tẹ́yà bá kágbẹ̀ lẹ́ẹ̀mejì yóò dàbẹ̀ tó tọrọ sójẹ lọ́wọ́ wọn ni ọba tó ní wọ́n yín kò ní dá yín láàmú àwa gain lára yín àríyìn àjò lára yín ìràwọ̀ gidi tí ò ní wọ̀ lókun ní yín Májàsọ́lá ọ̀rọ̀ yín ti ń pọ̀ jù Sunday Májàsọ́lá ọmọ aládìíkú ọ̀rọ̀ yín ti ń pọ̀ jù pápá àwọn tí interview yín tí wọ́n bá yín tí wọ́n bí lè àwọn ọ̀rọ̀ torí wọ́n ti dàrú ọ̀rọ̀ tó ń bí yín lè àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé tó má bí wèrè ọ̀dọ̀ wèrè lẹ́yìn ká ti máa gbọ́ including bàbá kọ́lọ́ lóòtú ọmọ àdàbà níjà ó yẹ kí ọ̀rọ̀ yẹn ó yẹ kó mọ ní limit gbogbo aláṣọ yìí pé ìrètọ́ lọ ń dá Májàsọ́lá ibi tẹ́ ẹ kù sí ìníkẹ́ sọ̀rọ̀ nínú bá ṣe rí bí ìkàwá ṣe ń dùn yín bí wọ́n ṣe ń mú yín lára lẹ́sìn máa ń sọ̀rọ̀ ilé ayé ò gbà bẹ́ẹ̀ o mo fọ Olódùmarè búra tí mo àpapọ̀ gbogbo tó lọ ṣe fún mi láyé mo fi búra mo nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ń pọ̀ ju o ẹyẹ ìbẹ̀rù ní tọ́jọ́ o Ifájọ́ babaláwo ní ṣe bí ojo oníṣègùn ní ṣe bí àìgbọ́rọ̀dún wọn ní ṣe kú pa wọ́n o ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé jẹ́ pé kíkálukú wa kálí bá bá ẹ̀mí wa níbi tó dáa níwọ̀n pé ọ̀rọ̀ tí mo sọ yìí yóò bẹ̀yìn kan nú tẹ̀ bá nílà káyè mi kí ẹ̀yin tẹ̀ bá bínú. àwa nílà káyè tó ò ṣe kí ẹ pé àwa tá a bá bínú àwa náà ò kí ẹ pé tá a bá fẹ́ sọ̀rọ̀ burúkú gbá ẹ lórí bọ̀tà àní sọ nítorí a máa fọmọlúwàbí gbé ọ̀rọ̀ kalẹ̀ fún ẹ gbogbo ọ̀rọ̀ tó sọ pátá ọ̀rọ̀ òmùgọ̀ ló pọ̀ jù nú ẹ ọ̀rọ̀ aláìní làákàyè ọ̀rọ̀ aláìní òmùgọ̀ ló pọ̀ jù nínú ọ̀rọ̀ tó sọ báyìí pé kó máa insult Májàsọ́lá àwọn insult tó pass nínú ọ̀rọ̀ yẹn ó ti bà gbogbo ọ̀rọ̀ tó sọ láti ilẹ̀ ó bà gbogbo ẹ̀jẹ̀ pátá téèyàn bá fẹ́ correct èèyàn wàá pèèyàn yẹn wàá wẹ̀ tó súnmọ́ wàá fi sọ nǹkan báyìí ni mo fẹ́ bá yín sọ o agbogbo aláti mo bàbá Kọ́lá tẹ́lẹ̀ ló tù pé nǹkan tí bàbá Kọ́lá bá fẹ́ jẹ lórí social media náà ń wá kiri nǹkan tí bàbá Kọ́lá olóòtú máa jẹ náà ń wá wọn mọ́ sọ jù bẹ́ẹ̀ lọ àwọn ọmọ Yorùbá nation á ti bú wọn á ti bá wọn jà rí pé wọ́n interview Májàsọ́lá tán bí báwo ló ṣe ń gba ilé báwo ló ṣe ń gbé lé kí ló máa ń ṣe tó bá débi báyìí kí ló lè tó máa ń ṣe gbogbo ìwà tí bàbá Kọ́lá olóòtú máa ń wù nìyẹn àmọ́ bí wọ́n gbé kẹ́rán wọn ni báwọn náà ń hùwà ọmọdé bẹ́yẹn torí ìwà tán wù yẹn ìwà aláìgbà ìwà àgbàlagbà tó ti dọmọdé ni ìwà àbígbà tí yẹn bá jẹ́ ọmọdé ìwà ọ̀rọ̀ tọmọdé ò gbọ́dọ̀ máa béèrè àwọn ìbéèrè tán bí pẹ́là nìyẹn tí wọ́n fi rí pẹ́là mú àmọ́ àwọn ìbéèrè tán máa ń bi alágbára wọ́n fi ń gbé alágbára ṣubú nìyẹn tán bí pẹ́là léèrè wípé ìgbà wo ni o kì í di agbára mọ́ra ìgbà wo gan ló máa ń fì tí o kì í so nǹkan mọ́ra tó ní ọjọ́ Friday tó bá lọ kírun òun ló jẹ́ wọn lọ pa mọ́ṣáláṣí ó jẹ́ wọn pa sórí ìrun bí tó ti ń kírun so tí wọn bá fẹ́ correct èèyàn pé tó bàbá wa Májàsọ́lá o question tí bàbá Kọ́lá olóòtú bí yín yẹn bá má ṣe bẹ́ẹ̀ yẹn dá wọn lóhùn gbogbo nǹkan bàbá yẹn bí yín léèrè bá ṣe ní okó nínú ẹyẹ níṣẹ́ okó nínú inú ni okó ẹyẹ máa ń gbé sá bá má ti dá wọn lóhùn lọ títí lọ bẹ́ẹ̀ yẹn bá máa mọ̀ kíyàn máa dáhùn question kó máa gé àwọn question mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá ṣe nìyẹn bàbá mi torí ìjọ mi má jẹ́ kí Kọ́lá olóòtú interview yín mọ́ àbí anybody tó bá interview yín sà try láti máa fi ọ̀rọ̀ pamọ́ má yẹ kó jẹ́ gbogbo tó bá wà nínú ilẹ̀ máa kó síta o ó ti tó fọmọlúwàbí èwo wà ní ẹ̀ nílàkàyè ọ̀rọ̀ aláì nílàkàyè lẹ́ sọ ronú ṣe gbogbo yẹn ò dá náà ìwà àrífín nìyẹn àrífín burúkú ó ṣe ibi tó ṣe sí orí pé òun rẹ̀ lẹ́ mo fi ń bá yín sọ̀rọ̀ ó ṣe ibi tó ṣe sí tó bá yẹ pé ẹni tí ò yẹ kí tí ò jẹ́ pé kinní ni máa gbé náà wojú ẹ̀ yànmọ̀yànmọ́. ọ̀gbẹ́ yẹn kí ni sọ wọ́n yẹ pé odò ni ṣé ẹni tí wọ́n fi gboyè oyè tó sọ fún yín pé wọ́n fọ̀ lóyè wọn àfọ̀ níṣẹ́ ṣé kò mọ́ ọlọ́rẹ̀ kò mọ́ ọbọ̀rẹ̀ ẹ̀yin ń bẹ lókè òkú mẹ́rin ń bí yín lẹ́rìn ẹ̀ ń bẹ lágbo gbogbo nǹkan yín ọlọ́mọdé ò bàjẹ́ mi báyìí wọ́n ń bí yín lẹ́rìn pé tó bá ti gbọ́kọ yín kúrò ní tó bá ti gbọ́kọ mẹ́rin lónìí o ẹ̀ tó lo òkè ọdẹ ṣé ẹ̀yin nìkan ni ṣé wọ́n nìkan aláìwọ́ nìkan lẹ́nìgbò ẹ̀yin nìkan ni wọ́n ẹ̀yin nìkan lágbára jù ẹ̀ẹ́dẹ́ mọ́ tẹ́ ìṣe ẹ mọ́ tẹ́ ìṣe o ẹ mọ́ tẹ́ ìṣe o ẹ tẹ́ ìwà mọ́ tẹ́ ìṣe ọlọ́mọdé kò ní tẹ́ ìwọ̀ gbẹ lẹ́nu fún yín because Yorùbá gbogbo Yorùbá ò lè gba ti yín tẹ́lẹ̀tẹ́lẹ̀. gbogbo Yorùbá ò lè gba tiwa báwo la ti fẹ́ gba tiẹ̀ gbogbo Yorùbá ò lè gba tiẹ̀ nítorí jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tẹ́ ẹ rí nísìn ṣé ẹ rírú ẹ̀yin àwọn ọ̀rọ̀ burúkú báyìí òun náà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń wò yín ní ìran pẹ́pẹ́ wọn tó pa yín tán nígbà pé ẹ fi bí sólóore láti ni
gbogbo ẹ̀ ń bá ṣe yín lóore ibi lẹ́ẹ̀fi su ọ̀rọ̀ burúkú lẹ́ẹ̀sọ sí ọ̀rọ̀ kò bá kù gbé lẹ́ẹ̀fi japa lẹ́ẹ̀fi dúpẹ́ oore ẹ máa ń pariwo pé àwọn àgbààgbà yín dákẹ́ wọ́n wò yín ràn wọ́n dìde báwo ni wọ́n ṣe dìde wọ́n tún dìde náà láṣẹjú wọn pọ̀ abọ́ nǹkan yìí wọ́n ń pààyàn lọ́tún wọ́n ń pààyàn lọ́sí ìjọba òdìdé ẹni tó fi joyè sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tiẹ̀ náà kò dìde kò ṣe kankan ẹ tún wá láwọn kan tún kóra wọn jọ pé àná àwọn fẹ́ lọ fèsì wọn ẹ tún discourage wọn ẹ ń bú wọn kí láwọn fẹ́ ṣe fún ìlú gan tó fẹ́ tẹ́ yín lọ́rùn ní ẹ̀fẹ́ ṣe fáyé gan tó fẹ́ táyé lọ́rùn. ẹ̀dá náà láwọn kan lọ́yọ̀ọ́ tí wọ́n sọ fún yín pé tí wọ́n wí ikú wípa yín tó bá burú tó bá Májàsọ́lá ìwọ nìkan ni ó kù ọba tó ní. kò tiẹ̀ ní burú lágbára Ọlọ́run Olódùmarè kò ní burú o Ọlọ́run ò sì ní jókòó nìkan kò ní burú gbogbo ẹni tó bá dìde ogun sí wa Bíbélì ẹnikẹ́ni tó bá dìde ogun sí òun ó dìde ogun sí wọn ẹnikẹ́ni tó bá dìde ogun sí Májàsọ́lá àti àwa àti gbogbo àtàǹjà fún ìran Yorùbá Ọlọ́run Olódùmarè ó dìde ogun tì wọ́n. ẹ yóò ní jó burú fún yín ṣùgbọ́n wà nífẹ̀ẹ́ yín anífẹ̀ẹ́ yín gidi gan o ọ̀rọ̀ yẹn ti ń pọ̀ jù ó fi máa ń sọ alágbára ni o. a mọ̀ pé ẹnífẹ̀ẹ́ máa jà ọ̀rọ̀ tó sọ dáa ṣùgbọ́n àwọn èsì ọ̀rọ̀ àwọn kò bá kò gbé ọ̀rọ̀ tó fi kún ọ̀rọ̀ ẹ òun ló ba gbogbo ọ̀rọ̀ tó sọ jẹ́ pátá bí àwọn ọ̀rọ̀ àrífín èdè àgọ̀ èdè àrífín èdè àgọ̀ tó ba gbogbo ọ̀rọ̀ tó sọ jẹ́ nìyẹn bí ọ̀rọ̀ yẹn ò bá ṣe ní weight tó bí ò bá ṣe gbayì tó bí èmi kò bá ṣe embrace ẹ̀ tó àwọn ọ̀rọ̀ àgọ̀ pọ̀ mbẹ́. nígbà tí wọ́n kàn mí lára bóyá ọjọ́ wẹ́ẹ̀sì ni bàbá yẹn ti ṣe nu Lágẹ̀lú rédíò ní challenge bẹ́ẹ̀ yẹn ọjọ́ wẹ́ẹ̀sì ni wọ́n ti ṣe kí lónìí òní ni Monday tí mo rí ni mo sọ yìí so fídíò yẹn ẹ wo iye tó ti wò ó ọ̀rọ̀ tó bá wà nílẹ̀ tó bá lágbára jù láyé ló fẹ́ gbọ́ social media Májàsọ́lá actor ni ọ́ akọni ni ọ́ ọ̀rọ̀ akọni ò gbọ́dọ̀ pọ̀ jù tó lè gbọ́ ọ̀rọ̀ yìí ti pọ̀ jù ó ti ń sọ̀rọ̀ jù lóòótọ́ kí ni ìta yín lára gbogbo ọ̀la sọ̀rọ̀ pé ní tí wọ́n fi ṣe yín ó lágbára ó pọ̀ tẹ́yìn máa sọ pé nǹkan yóò kò dùn yín àbí kò pọ̀ kó náà gbé bọ́ síta ó ṣerú ẹ̀ tí ìbá ṣe pé lórí lọ́wọ́ kọ́lọ́dẹ̀tù wà ń pè yín ẹ̀ wà ń wí kátikàti gbogbo tí ń bí yẹn àórí ẹ ò dáa sẹ ilẹ̀ bàjẹ́ wọ́n ní ẹja sọ̀rọ̀ wí kátikàti má sọ bẹ́ẹ̀ mọ́ ẹja sọ̀rọ̀ wí kátikàti àwọn ọ̀rọ̀ yẹn ń bíyàn nú jàre. ìbòlẹ̀ báwo lẹ ṣe ń ṣèjọba ìjọba bàbá wẹ̀rẹ̀ gbé fún yín nígbà tí polówó ti burú ìjọba wọn gbé fún yín. bàbá Kọ́lá Olóòtú ọ̀dọ̀ adálẹ̀ yìí gan-an náà a ti sọ fún yín lẹ́yìn interview Májàsọ́lá mọ́ ṣé wọ́n rán yín sẹ́yìn ṣé wọ́n gbéṣẹ́ rán yín sí Májàsọ́lá ni kí ló dé gan èèyàn máa ń báyàn tan kéèyàn fàyàn tan ya ni èwo náà làwọn béèrè àgọ́ tẹ́yìn náà béèrè lọ́wọ́ Májà àwọn béèrè òṣì tẹ́ ń béèrè báwo ló ṣe ń jẹ báwo ló ṣe ń mu kí ló kàn yín pẹ̀lú bó ṣe ń jẹ bó ṣe ń mu kí ló kàn yín pẹ̀lú pé tí wọ́n bá gbé ayé kìíní kúrò lórí àká lórí lífì tí wọ́n bá lífì bánu ẹ̀ ń lọ sí Ìlọrin lọ́jà ṣé ẹ tún ànáàsì fáwọn Fúlàní kan lè máa múra lẹ́ẹ̀dẹ́ fún Májàsọ́lá ni kí ló dé tẹ̀yìn interview ẹ̀ lórí ọ̀rọ̀ yẹn kí ló dé ṣé káwọn yẹn lè múra lẹ̀ kán lè gbáradì ju bá a ṣe lérò lọ bóun kò ṣe rò pé òun fẹ́ gbáradì tó káwọn yẹn lè gbáradì lẹ́ẹ̀dẹ́ jù bẹ́ẹ̀ lọ bàbá Olóòtú ẹ ṣọ́ra yín o àgbàlagbà ni yín tá a bá sọ̀rọ̀ nísìnyí wọn láń rí yín fi tí ẹ̀ bá bu yín sí tàbí sọ̀rọ̀ burúkú sí yín wọn lẹ́yìn ò lẹ́kọ̀ọ́ ọmọlúwàbí ni wá o ká tó máa sọ̀rọ̀ síyàn ká tó ṣe yàmàyàmá máa búyàn yàmàyàmá ààrẹ nìyẹn á ti tẹ́ dáadáa á ti tẹ́ dáadáa á ti tẹ́ gidi o tó ti yé yín kì í ṣe kó ti di gbogbo ìgbà yín bẹ́ẹ̀ ṣe ń bí pé báwo ló ṣe ń gbà báwo ló ṣe ń ṣe léyìí báwo ló ṣe ń ṣe báyìí jọ́kì náà tó wá dìde tì yín lọ́rùn ẹlẹ́ẹ̀kejì náà tún pé ẹlẹ́ẹ̀kẹta yín lélẹ̀ kí ló dé ẹ má interview Májà mọ́ kí ló ṣẹlẹ̀ ṣé o ní kẹ́ ẹgbẹ́ Májàsọ́lá sórí àtẹ̀kẹ́ máa fi tajà ni ẹgbẹ́ Májà sórí àwọn ẹni ẹlẹ́ni tó bá sọ̀rọ̀ lórí kínní ẹbí wọn sórí ayélujára ẹ máa fi wọn tajà ṣé bórí rédíò ló yẹ kẹ́ ẹ ti máa sọ̀rọ̀ ẹ wá jókòó sórí Facebook ẹ máa fi Májàsọ́lá pawó lórí YouTube ṣé wà ókè bàbá ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ ara yín o gbogbo kátikàtí tẹ̀ sọ ẹ ṣọ́ra yín o ẹ má bí léèrè nǹkan kan mọ́ àwa máa bí yín fín tó ti yé yín ẹ̀yin lẹ jẹ́ kí àwọn èèyàn máa bínú sọ̀rọ̀ sí Májà lọ́nà tí ò yẹ kó sọ̀rọ̀ sí Májà tí ò yẹ kó tiẹ̀ dún wájú Májà sọ̀rọ̀ kọ́ máa sọ pé Májàsọ́lá ń sọ̀rọ̀ kátikàti Májàsọ́lá ń ṣe kinní kan ẹ ṣọ́ra yín bàbá Kọ́lá Olóòtú o ẹ ṣọ́ra yín o à ń wọ̀nù yín o ẹ ṣọ́ra yín o máa dàbùkù fún yín sìn.
mo ṣe ẹ̀ láìmọ́rú ẹ̀ láìmọ́ yẹn má ṣe ẹ̀ làbọ̀rú kankan mọ́ dàbọ̀ ìtí mo fẹ́ gbọ́ lẹ́nu náà mo ti gbọ́ yẹn kò sí nǹkan kan tó fẹ́ sọ mọ́ ó ti tó ètò sọ náà ti tó inú ń bí mi bàbá Kọ́lá Olóòtú ẹ̀yin lẹ́ fa gbogbo eléyìí o dẹ̀ má jà sọ́lá olóyè Sunday Igboho ọlọ́run wà pẹ̀lú yín o ẹ má grant interview bàbá Kọ́lá Olóòtú mọ́ ẹ má grant interview bàbá Kọ́lá Olóòtú mọ́ anybody bá bí léèrè anything nísìnyí ẹ má grant interview kankan mọ́ anything tẹ́ bá fẹ́ ṣe ẹ fi pamọ́ sínú yín títí dìgbà tẹ́ bá fẹ́ ṣe ẹ má bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ yín mọ́ lórí ayélujára bàbá Kọ́lá Olóòtú ò ní nǹkan tó fẹ́ ṣe fún yín ju kó fi yín pariwo kó fi pa yín kó fi yín pawó lọ kó gbé yín sórí YouTube kó gbé yín sórí Facebook kó gbé yín sí TikTok káwọn èèyàn máa gbọ́ nǹkan tẹ́ sọ kó máa fi voice yín pawó ó tán àwọn òsì lára àwọn tó fi yín pawó àti lára tó fi voice yín pawó náà ṣọ́n sọ pé mò ń gbowó lórí Facebook ni ẹ lọ́wọ́ owó tí ò tí mo ti ṣe náà ni mo gbowó lórí Facebook náà ṣé mò ń gbowó ni ẹ má yẹ káwọn èèyàn máa fi yín pawó jàre ọ̀rọ̀ tẹ́ bá ní nínú tẹ́ fẹ́ ṣe Ọlọ́run á gbà fún yín Ọlọ́run á dúró tì yín gbogbo tẹ́ bá dojú kọ Ọlọ́run ọ̀nà Ọlọ́run máa ṣe fún yín ẹ má yẹ káwọn kankan máa fi yín pawó kẹ́nìkan máa dúró tí ẹgbẹ́ kankan máa sọ̀rọ̀ kẹ́nìkan máa sọ̀rọ̀ kò bá kò gbé sí yín táwa bá ń gbọ́ máa bí wá nú ni ó máa bí àwa nú ni o àdẹ̀ nímọ̀ gbàtà máa sọ̀rọ̀ Ọlọ́run má yẹ ká sọ̀rọ̀ sẹ́ni tó yẹ ká sọ̀rọ̀ sí irú àìfáwù yìí náà ni èèyàn tiwa náà ni òun náà gbogbo ìgbà tí gbogbo ẹ̀ rọ̀fù gan àjọ wà ń bẹ̀ náà tóun náà bá wa àjọ wà lórí social media tajọ́ ń ti gbogbo ẹ̀ ni so tó bá ṣe mistake kan àgbàdo tó pé torí pé ó ṣe nǹkan ẹyọ kan kádẹ àti ìbárò ẹ̀ lọ́wọ́ ẹ̀rì so eléyìí tó ṣe yìí náà àjẹ́ kó yẹ pé ọ̀rọ̀ àgàn ló sọ gbogbo ọ̀rọ̀ tó ní intention gidi ló ní ìmọ̀ràn gidi wà ní ọ̀rọ̀ tó sọ ṣùgbọ́n àwọn ibi tó ti disrespect Májàsọ́lá ó ti jẹ́ kémi ṣe kíni kí n rí ti gbogbo ẹ̀ off yóò sì kò sí kankan tó wúlò ní gbogbo wọn tó sọ fún wa mọ́ a lè rí kankan mú dání níbẹ̀ torí gbogbo ọ̀rọ̀ tó sọ àpọ́nlé ló yẹ kó fi sọ̀rọ̀ yẹn délẹ̀ kò yẹ kó jẹ́ kí ọ̀rọ̀ àbùkù kan kó ta lé Májàsọ́lá ń bẹ̀ ìyẹn nìkan tàbá yọ tìyẹn kúrò gbogbo ìtẹ́sán ẹ̀ gbogbo èrò ọkàn gbogbo nǹkan tó fẹ́ sọ nǹkan tó dáa ó ká lára ló jẹ́ kó sọ bẹ́ẹ̀ àmọ́ àsọ ju pé kéèyàn máa bú ẹni tó sọ pé òun advice kó tún máa nù lọ́rọ̀ burúkú kó máa ta sí i rárá náà o lè máa ṣe o lè ṣe nǹkan méjì pọ̀ ìsítà kó fẹ́ ta sẹ́ni yẹn fẹ́ wọnú ẹ̀ fẹ́ enter straight tó bá pé o lè fẹ́ ṣe kí ló fẹ́ pọ́n lé ni gbé gbogbo enter yẹn lẹ̀ pọ́n lé straight that's it. Ìrè ìpínlẹ̀ Kwara lókè ọ̀dẹ ni nígbàníláwo ni ní gbogbo ògbóònà tí wọ́n ń pariwo Sunday mọ́ fi wálẹ̀ wá gbìjà wà ẹ̀ní bóòlẹ̀ lórí lára yín. ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀ fún mi tó dẹ̀ dùn mí lọ́kàn gidigidi gan. ṣùgbọ́n lójú gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni pé mi ò fẹ́ lọ ṣẹ̀rẹ̀ lọ́wọ́ bọ̀ mo fẹ́ kí gbogbo yẹn understand pé ìjọba Nàìjíríà wọ́n tẹ̀lé tó gbé sórí mi wọ́n ti gbé kúrò mbẹ̀. tí àwọn bàbá wa bá fọwọ́sowọ́pọ̀ tí wọ́n bá fàyè gbà mí kí n lọ mi ò béèrè owó lọ́wọ́ ẹnìkankan wàláì mo búra lóko lọ́tọ́ lẹ́mìí mi lọ́dọ̀ máa lọ síbẹ̀ máa dẹ̀ lọ ṣe gbìyànjú mi tí mo dẹ̀ mọ̀ pé tí n bá lọ bẹ̀ àlàáfíà ìjọba ń Kwara yẹn. ẹ ní ìdí owó lọ́wọ́ ẹnìkankan. kọ́ gbé wọ́n tẹ̀dí yẹn kú lórí mi kọ́ wá wò mí wò pé wọ́n dẹ́ mi wò á rí i pé rere lolúwa àìmọye àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ tó ń pé tó bá tí mo dìde làwọn náà rẹ́dí àti dìde tẹ̀lé mi tá a lè jọ lọ tá a lè lọ rí tábọ̀ rí tá a láfi ọ̀rẹ́ wà ń Kwara. àwọn eléyìí máa ṣe ẹ̀wọ̀n máa àwọn. ẹ̀gbọ́n mi bàbá mo fi ń dá yín lójú pé ẹ̀yin bàbá ní ajá àsín lọ́mọ ewúro òsín lé ọmọ Yorùbá ni wá ilẹ̀ Yorùbá dẹ̀ níbi tí wọ́n ń tẹ̀sùn àṣọ yẹn àbà àwọn tí wọ́n lọ tó àwọn Fúlàní tó wà ń Kwara àwọn ò mísì gidi tó bá dẹ̀ mísì gidi gan láwọn láyà ṣebí ìbọn náà gbé lọ́wọ́ tó fi ń dẹ́rù bá sọ́jà tó ń dẹ́rù bá ọlọ́pàá tó ń dẹ́rù bá DSS sílẹ̀. Fúlàní ti pólísì méjì báyìí àwọn kan jẹ́ àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń ṣòwò tí wọ́n ń ṣe dáadáa. àwọn yóò kọ́ là ń sọ pa wọn. àwọn Fúlàní tí ẹwọ́yé èmi tó ti gbé tó ti padà nínú Kwara Yorùbá làwọn tó ń pa ń Kwara yẹn. èmi ọmọ kẹta àwọn Yorùbá kò sí nǹkan tó fẹ́ mú gbogbo ọmọ Yorùbá kọ́ ẹ ká dìde lọ bẹ̀ tá à ń pera wa lákọni tá à ń pè àlèṣègbàlèṣàwó báyìí kí gbogbo irú àsìkò yẹn ká fèsì Kwara yẹn ni tí wọ́n tẹ̀lé ọba sí lórí tèmi tí mo lè rìn tí mo lè yẹn bí mo ṣe yẹn tẹ́lẹ̀ mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi bùrọ̀ láti dé Kwara yẹn. ẹlẹ́yìn dúró kẹ́ni kankan ó pè yín tẹ́ fi lọ. ní èmi ò dóde tẹ́mi tí ọba sí wọ́n tẹ̀lé lórí tèmi. ẹni bẹ́ẹ̀ ṣe ń gbóhùn àwọn ọmọ ìyá yín hùn ẹ sì gbéra ẹ lọ ọbẹ̀ pé kò sí nǹkan kan. bẹ́ẹ̀ ni
bí mo ṣe ń gbọ́ wọn tó ń sunkún ẹkún kíkorò ń lu yẹn ń ti débẹ̀ bí ní tó lè jọba kankan ń débẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ pẹ̀lú yìí tí mo sọ yìí gan àwọn ọmọ tó já ọmọ lẹ́yìn mi ti wà ń bẹ̀ báyìí àwọn ọmọ lẹ́yìn mi tí mo mọ̀ kán free wọ́n ti débẹ̀ báyìí lẹ́yìn wà táwọn aráàlú yẹn gẹ́gẹ́ mọ̀ pé àwọn ọmọ tó jẹ́ làwọn ọmọ lẹ́yìn mi ti wà nílùú yẹn. ọtán ṣúgà jà bọ̀dá àwọn bá bá fọwọ́sowọ́pọ̀ wanted wọ́n bá president sọ̀rọ̀ wọ́n yọ wanted lórí mi èmi tí mo dábúrò wọn gan kàn wọ́n la ń bẹ̀. wọ́n gba ayọ́ dẹ̀ rí pé mo ti débẹ̀ èmi ọ̀dẹ̀ nídìí àti gbàṣẹ lọ́wọ́ ẹni kankan táwọn sáyọ wanted kúrò lórí mi kọ́wọ́ bá ń lọ bí ní lọ. wanted gbígbélé lórí wọn ẹ̀ ń gún bàálù ẹ̀ ń wálé ẹ̀ ń jáde. kìí ṣe ọ̀dọ́ yìí mò ń gbà wálé orí ọ̀fẹ́ lọ́hùn àtòrí ọ̀fẹ́ ìjọba Benin àti tìjàmánì.